Tinubu gba ìpínlẹ̀ Rivers fún Wike pátápátá. Ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers láàrin oṣù mẹ́fà sí àsìkò yìí, ọ̀rọ̀ náà dàbí idán ni o, àmọ́ kì í ṣe idán rárá. Ifá òṣèlú ni wọ́n ń pè é, níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti jẹ́ ògbólógbòó babaláwo tí ọkùnrin mínísítà ìlú Àbújá tí wọ́n ń pè ní Wike tí wàhálà òṣèlú bá ti kó ọ̀rọ̀ ẹ̀tọ́ Ifá lọ. Nígbà tí babaláwo sì gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀ tí wọ́n ní àfi kí wọ́n ṣètùtù, wọ́n ní gómìnà ìpínlẹ̀ náà Similayi Fubara ni wọn yóò fi rúbọ. Ó ní wọ́n bá gbọ́ rírú ẹbọ ni wọ́n bá rú o. Wọn kò pe Ifá lékèé, wọn kò pe èṣù lólè, wọ́n rú ẹbọ tán ni ẹbọ bá fi ni ẹbọ bá dà. Ní Tinubu bá gba ìpínlẹ̀ Rivers fún Wike. Àmọ́ babaláwo fúnra ẹ̀ jèrè nítorí ó rí èrò gidi gbà. Ṣé Ifá yóò fọre kò fọre? Ọ̀pẹ̀lẹ̀ yóò sọ̀rọ̀ kò sọ̀rọ̀? Owó tí wọ́n bá kọ́kọ́ fi dàníyàn ti babaláwo ni. Ọ̀pẹ̀lẹ̀ pàápàá ò wá ní balẹ̀ láì yan ẹbọ o. Bí kò bá ní kí wọ́n rúbọ kí ire tó ti wà nílẹ̀ máa pọ̀ sí, yóò ní kí wọ́n rúbọ ire tó ń bọ̀ lọ́ọ̀kan yìí kí ire ọ̀hún lè tètè dé ni. Bẹ́ẹ̀ lórí fún Tinubu tó ṣe babaláwo wọn ní Rivers. Òun jèrè pé gbogbo ìpínlẹ̀ náà ti di ti APC. Bẹ́ẹ̀ ẹbọ tí wọ́n rú yìí bá a lérò tìmí á méjì jìnnà sí Aso Rock nílé ìjọba pátápátá. Níbi a ti ń sọ̀rọ̀ yìí, Tinubu ti gbẹ́sẹ̀ kúrò lórí ìjọba pàjáwìrì tó gbé dìde ní ìpínlẹ̀ Rivers lọ́jọ́ 18 oṣù kẹta ọdún 2025 yìí. Ó sì ti dá ìjọba náà padà fún gómìnà tí wọ́n dá jókòó sílé tẹ́lẹ̀ ní òní tí í ṣe ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2025. Ìyẹn Similayi Fubara. Wọ́n ní kó máa ṣe gómìnà ẹ̀ lọ báyìí o. Wọ́n sì ti kí adelé gómìnà tí wọ́n fi síbẹ̀ tẹ́lẹ̀ Ibot Ete Ibas pé ó ṣeun o, ó kú iṣẹ́. Wọ́n ní kó padà sílé kó máa jèrè àwọn ohun tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èyí ni pé oṣù mẹ́fà gbáko ní ìpínlẹ̀ Rivers fi wà lọ́wọ́ ìjọba àpapọ̀. Àmọ́ láàrin oṣù mẹ́fà náà, àwọn Tinubu àti Wike pààrọ̀ kọ́kọ́rọ́ ilẹ̀kùn. Ìyẹn ilẹ̀kùn ẹnu ọ̀nà tó wọ ìpínlẹ̀ náà, wọ́n yí i padà pátápátá. Láti ayébáyé, ọ̀kan pàtàkì nínú àwọn ìpínlẹ̀ tó jẹ́ ti PDP ní ìpínlẹ̀ Rivers. Kò sí ẹni tí bá yímiyími dùn mí o, kò sí ẹni tí bá èṣùdù ilẹ̀ oríta. PDP ló ní ìpínlẹ̀ Rivers. Láàrin ọdún 1999 sí 2007, gómìnà alágbára kan ló jẹ ní ìpínlẹ̀ náà. Peter Odili ni wọ́n ń pè é. Ọ̀kan nínú àwọn ògúnnágbòǹgbò tí dátọ́ lẹ́nu ìgbín nínú PDP ni. Láti ọdún 2007, Rotimi Amechi ni gómìnà wọn. PDP sì lòun náà kó tó sáwọ inú APC ní 2013. Ìgbà tí Amechi gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers nígbà náà ti kó ẹrù ẹ̀ lọ sínú ẹgbẹ́ APC lọ́jọ́ 27 oṣù kọkànlá November 27, 2013. Ìgbà náà ni nǹkan ti fẹ́ wọ́ díẹ̀ fún PDP ní ìpínlẹ̀ wọn. Ṣùgbọ́n nítorí pé Wike tó jẹ́ ọmọ tí Amechi tẹ́lẹ̀ ti lọ sí Àbújá gẹ́gẹ́ bí mínísítà, Amechi náà ló fi ránṣẹ́ sí Àbújá o. Wike kò fi Jonathan sílẹ̀. Kàkà bẹ́ẹ̀ ó dúró tì í, ó ń ṣe mínísítà ẹ̀ lọ, wọ́n sì jọ wà nínú PDP. Lásìkò tí ìbò 2015 ń bọ̀, Wike fi ipò mínísítà ẹ̀ sílẹ̀, ó sì wá du ipò gómìnà ìpínlẹ̀ Rivers. Ọmọ PDP lòun, ọ̀gá ẹ̀ Amechi sì jẹ́ ọmọ APC. Síbẹ̀ náà, pẹ̀lú gbogbo owó tí Amechi ná àti agbára tí àwọn APC lò nígbà náà, PDP náà ló wọlé ní Wike bá di gómìnà wọn. Bẹ́ẹ̀ ló ṣe pé Amechi ló lọ sínú APC. Àwọn èèyàn ìpínlẹ̀ Rivers kò bá a lọ. PDP làwọn ń ṣe ní tiwọn. Ohun tí ọ̀pọ̀ èèyàn mọ̀ títí dòní tí nǹkan yí padà yìí náà ni pé Rivers ní ilé PDP, ọ̀kan nínú àwọn ìpínlẹ̀ tí kò sẹ́ni tó ń bá PDP dùn ni. Bẹ́ẹ̀ kò sẹ́nìkan tí í ṣe ìjọba ní Nàìjíríà tí kìí fẹ́ kí ìpínlẹ̀ Rivers bọ́ sóun lọ́wọ́. Nítorí tí a bá ti mú ìpínlẹ̀ Èkó, Rivers ló tún kàn tí wọ́n ti lówó jùlọ. Bó bá sì jẹ́ ọ̀rọ̀ epo bẹntiróòlù tíjọba àpapọ̀ Nàìjíríà gbójúlé níbi tí wọ́n ti ń rí agbára gbogbo lò tí wọ́n sì ń rí owó rẹpẹtẹ ni, Rivers ló ní èyí tó pọ̀ jùlọ. Èyí ni ìjọba àpapọ̀ ní Nàìjíríà ṣe máa ń fẹ́ kí ìpínlẹ̀ náà wà lábẹ́ àwọn
kó jẹ́ ẹgbẹ́ òṣèlú kan náà làwọn yóò jọ máa ṣe. Amechi jà raburabu pẹ̀lú owó àti agbára. Ó fẹ́ gba ìpínlẹ̀ náà fún àwọn APC ní 2019 àmọ́ agbára Wike pọ̀ ju tiẹ̀ lọ, kò sì rí ìpínlẹ̀ náà jágbà nítorí àwọn èèyàn náà kò fẹ́ràn ẹgbẹ́ míì ju PDP lọ ni. Ṣùgbọ́n ní báyìí ìtọ́ ti sòmí o, nítorí Wike ti gba ìpínlẹ̀ náà fún àwọn APC. Bẹ́ẹ̀ ni kì í ṣe òun nìkan ló dá gbà. Tinubu ló gba ìpínlẹ̀ náà fún Wike. Agbára ìjọba àpapọ̀ ni wọ́n lò. Alágbára oko kò tó alágbára ilé. Bí ajá bá sì fojú kan ẹkùn, ajá yóò pa lọ́lọ́ ni. Bó bá jẹ́ Wike àti gómìnà Rivers ni wọ́n jọ ń fa ọ̀rọ̀ náà ni, bí òun náà ti ṣe fún Amechi tó lé jìnnà, bẹ́ẹ̀ náà ni Fubara ìbá ṣe fún ìbá lé kúrò ní ìpínlẹ̀ Rivers ni. Láti ọdún 2023 tí Fubara ti di gómìnà ní ìjà ti ń dé láàrin òun àti Wike. Bẹ́ẹ̀ àti rọ́mú gángan kò ṣe ẹ̀yìn èékánná o. Láti di gómìnà Rivers iṣẹ́ ọwọ́ Wike ni. Àmọ́ Fubara ní Wike fẹ́ máa gba gbogbo nǹkan ìlú pàápàá owó. Ó fẹ́ fi ara ẹ̀ sípò ọba kí òun gómìnà sì jẹ́ ìránṣẹ́ lásán. Àwọn èèyàn sì tún ń sọ fún Fubara pé tí kò bá ṣọ́ra fún Wike, tó bá jẹ́ gbogbo ohun tó ní kó ṣe ló ń ṣe, yóò padà rán lẹ́wọ̀n ní o. Torí nígbà tí àkókò bá tó tí àwọn EFCC bá dé tí wọ́n fẹ́ béèrè bó ti ná àwọn owó kan tó sì jẹ́ Wike ló kó owó náà fún, tí Wike sì ti bá tiẹ̀ lọ, nǹkan míì yóò ṣẹlẹ̀ sí o. Ó ní Fubara kò bá fẹ́ fún Wike lówó mọ́, kò sì gbọ́rọ̀ sí lẹ́nu mọ́, ní Wike bá di àwọn ilé ìgbìmọ̀ aṣòfin sí i, ńlá àwọn yẹn bá fẹ́ yọ ọ́, ní Fubara náà bá ń lo gbogbo agbára gómìnà fún wọn. Níjà gidi bá bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Nígbà náà ni Wike sáré tọ̀ Tinubu lọ, tó sì sọ fún un pé tí Rivers bá wà lọ́wọ́ Fubara tó ń ṣe PDP, yóò ṣòro láti rí ìpínlẹ̀ náà lò fún 2027 o. Nígbà náà ni agbára ìjọba àpapọ̀ jáde láti Aso Rock. Ìnira oríṣiríṣi sì bẹ̀rẹ̀ sí kọlù Fubara. Bí agbọ́n ti ń ta bẹ́ẹ̀ lóyin ń ta, kò sí níbì kan àásá sí. Ohun tí wọ́n ṣe fún títí tí wọ́n fi lé e dànù nínú oṣù kẹta ọdún nìyẹn, tí wọ́n sì sọ pé yóò fi oṣù 6 wà lẹ́yìn ọgbà. Ojú ẹ̀ lásán ni yóò máa fi rí ìjọba ìpínlẹ̀ náà. Agbára kankan kò ní sí lọ́wọ́ ẹ̀ láti ṣe ohunkóhun. Ìjọba Tinubu fi Ibas ṣe alákòóso ìpínlẹ̀ náà. Yóò sì wà nínú ìtàn pé kò sí àkọsílẹ̀ iṣẹ́ tààrà kan tí ọkùnrin ọ̀gá àwọn ológun ojú omi àtijọ́ náà ṣe níbẹ̀ ju pé ó ṣètò ìjọba ìbílẹ̀ lọ. Ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó ṣe yìí, àwọn èèyàn kò yé béèrè pé irú ètò wo nìyẹn. Ẹni tí wọ́n pè pé kó wá dilé mú fún oṣù 6 péré, èwo ló kàn ètò ìdìbò. Rotimi Amechi bínú, ó sọ̀rọ̀ fatafata nítorí olóṣèlú lòun, ó mọ ohun tí wọn yóò fi rú ìdìbò bẹ́ẹ̀ ṣe. Bẹ́ẹ̀ náà làwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò ADC àtàwọn míì pàápàá. Wọ́n ní Wike ló wà nídìí ètò ìdìbò náà, ó fẹ́ fi gba ìpínlẹ̀ náà ni. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ariwo tí àwọn aráàlú pa nítorí pé ọkùnrin náà ní àtìlẹ́yìn ìjọba àpapọ̀ lábẹ́ Tinubu, ó ṣètò ìdìbò náà ni o. Ó ṣe é ní 20 oṣù kẹjọ ọdún yìí, August 30, 2025, níbi tí ẹgbẹ́ APC ti kó ìjọba ìbílẹ̀ 20 nínú ìjọba ìbílẹ̀ 23 tó wà níbẹ̀. Èyí ni pé ìjọba ìbílẹ̀ 20 ló wà lọ́wọ́ APC gírígírí ní ìpínlẹ̀ Rivers. Bí Fubara bá sì ní òun ń ṣe PDP kan níbẹ̀, ó ń tan ara ẹ̀ jẹ ni o. Àbí agbára wo ni ẹni 3 yóò ní láàrin àwọn èèyàn 20? Kò sí ohun kan tí wọ́n lè ṣe tí kìí ṣe APC ni yóò máa borí wọn. Ìyẹn ni kò ṣe ya ẹnikẹ́ni lẹ́nu nígbà tí àwọn kan ń gbé kiri pé ó dàbí pé Fubara ń lọ sínú APC. Kí ni ìbá ṣe? Àbí ní ibo ni ìbá wá lọ o? Láti ìgbà tí wọ́n ti lé e nípò ló ti gbé jẹ́ ẹ, ó yá sá padà sọ́dọ̀ Wike. Kódà ó fẹ́rẹ̀ lè máa bá a gbé báàgì ẹ̀ dání tó bá ń lọ síbikíbi. Nígbà náà ni Wike fúnra ẹ̀ ní òun ti dáríjì ọmọ òun. Èyí ni pé Fubara ti di ọmọ Wike padà, ó sì ti gba ìpínlẹ̀ rẹ̀ fún APC. Lára ohun tí àwọn èèyàn sọ nípa Wike àti ọ̀rẹ́ tí òun pẹ̀lú Tinubu ń ṣe nìyẹn. Wike ní inú PDP lòun wà, ọmọ PDP lòun, ó sì ń da ẹgbẹ́ náà rú. Kò sì sí ìgbésẹ̀ kan tí wọ́n gbé nínú ẹgbẹ́ PDP tí Wike ò ní bàá jẹ́. Ó sì ń sọ fún gbogbo ayé pé inú PDP lòun wà ní tòun o.
àmọ́ wọ́n dìbò ìjọba ìbílẹ̀ gbogbo ní ìpínlẹ̀ Rivers. Wike rí i pé APC ló fẹ́rẹ̀ kó gbogbo ẹ̀ tán pátá. Ìyẹn fi hàn irú iṣẹ́ tó ń ṣe fún Tinubu àti APC. Ṣùgbọ́n ìdùnnú ni kinní náà jẹ́ fún wọn ní àṣọrọ̀kọ láti orí Tinubu fúnra ẹ̀. Ìpínlẹ̀ Rivers ti di ti APC kí Tinubu fọkàn balẹ̀ láti àsìkò yìí títí di 2027 ni. Tinubu ti gba ìpínlẹ̀ náà fún Wike, ó sì gbà fúnra ẹ̀ náà ni o. Ọ̀rọ̀ òun àti Wike sì ti di gbàfúngbàdà nílé ní gbàfúngbàdà lóko. Ẹni tó bá fi iṣu ránṣẹ́ sí ni láti oko làá fi iyọ̀ ránṣẹ́ sí láti ilé. Rub my back, I rub your back làwọn olóyìnbó ń pè é. Ibi tí ọgbọ́n àti ète báyìí yóò padà wá já sí ló ṣòro láti sọ fẹ́nikẹ́ni. Ọláìwọlá Alága ló yẹ ọ̀rọ̀ Similayi Fubara tí wọ́n dá padà sípò gómìnà ìpínlẹ̀ Rivers lónìí yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.